brother akéde nínú ẹ̀sìn Islam ǹjẹ́ nǹkan tẹ́ni sọ nípa ànábì ṣé lóòótọ́ ni ẹja àjọ wò. Gbọ́ àwọn nǹkan mẹ́wàá tárí lára ànábì wa Muhammad. Ǹjẹ́ o mọ̀ wípé kòkòrò àbí eṣinṣin àbí ẹ̀fọn wọn kì í bà lára ànábì wa Muhammad? Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹranko pátápátá wọn ò bínú sí ànábì rí, bákan náà wọn ò dẹ̀ ṣe ní ìjàmbá rí. Kẹta, ànábì máa ń rí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní iwájú, bákan náà ó dẹ̀ tún máa ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn láì wẹ̀yìn. Ẹ̀kẹrin, tánábì bá ń sùn, gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn bá tún sọ lẹ́gbẹ̀ẹ́ pátápátá lànábì tún máa ń gbọ́. Ǹjẹ́ o mọ̀ wípé gbogbo ẹni tó bá tún súnmọ́ ànábì àbó bá tiẹ̀ jókòó pẹ̀lú ànábì bó ṣe níwọ̀n kan ànábì á tún máa ga jù wọ́n lọ. Bákan náà ní ọ̀sán ni àbí alẹ́ òjìji ànábì ò kì í hàn. Ẹlẹ́ẹ̀keje, ànábì kò yan rí ní ìgbésí ayé ẹ̀ kò dàbí èmi àti ẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé ìgbà tí wọ́n bí ànábì kò bá omi ẹ̀gbin jáde lọ́jọ́ tí wọ́n bí ànábì wa Muhammad ó mọ́ síbẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹsàn, ìgbà tí ànábì wà ní kékeré àwọn màláíkà ọ̀pẹ́rẹ́tì ìgbà ayẹ̀ tí wọ́n là á ní àyà tí àmì ẹ̀rẹ̀ ṣe wà ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹwàá, gbogbo igi inú igbó ni àbí ẹranko ni àti àwọn àlùjọ̀nú gbogbo ẹ̀dá pátá ló máa ń kí ànábì wa Muhammad tó bá ń kọjá lọ. Masha Allah. ṣe rí tó wáyé pé títí òótọ́ ni pé lóòótọ́ nǹkan tẹ́ni sọ nípa ànábì òótọ́ ni mi ò wá rí any reason tẹ́lẹ̀ fi máa dáùtù ìtàn Odùduwà pé ó tẹ̀wọ̀n rùn. Yes, wọ́n ní Odùduwà tẹ̀wọ̀n rùn ẹ̀ ń dáùtù ẹ̀ bọ́ gbogbo nǹkan tí ẹni sọ yìí lọ́dọ̀ tèmi o mi ò sọ lọ́dọ̀ tiyín o ó fẹ́ jọmọ́ fàábù o ó fẹ́ jọmọ́ fàábù gbogbo pé mosquito kò ń jẹ́ ànábì gbogbo igi ló máa pé in fact àwọn màláíkà ló kọ́kọ́ ṣe operation sí gbàyà ànábì láì sí pé wọ́n lo theatre room. Nǹkan tó bá ti lè mú yín gba irú nǹkan tẹ́ni sọ pé nǹkan tí wọ́n sọ nípa ànábì lóòótọ́ ẹ wá dẹ̀ wá ń dáùtù nǹkan tó wá súnmọ́ yín pẹ́pẹ́pẹ́ tó ẹ̀ ń dáùtù tó ẹ pé bóyá nǹkan tó bá ti lè mú yín tẹ́ fi lè accept nǹkan tó sọ nípa ànábì yìí mi ò rí ẹni issue tẹ́ lè fi accept nǹkan tó sọ nípa àwọn òrìṣà wa ilẹ̀ Yorùbá ní dáadáa ni o kò ń ṣe àwọn aburú kan táwọn kan máa sọ nípa wọn o nǹkan dáadáa tó ń ṣe nípa nílẹ̀ wa wọn ní láti doubt ẹ̀ ẹ̀yin tẹ́ bá lè believe pé òkè nǹkan tẹ́ni sọ nípa ànábì òótọ́ ni àti ẹ̀yin mùsùlùmí tẹ́ tó wá believe nǹkan tí ẹni yìí sọ nípa ànábì. So brother tó sọ̀rọ̀ yìí wọ́n ní fàbúlẹ̀ gbélé o ìrọ̀lẹ̀ ń pa o ṣóyè yín àwọn tó ò fara mọ́ gbogbo nǹkan tẹ́ sọ torí lójú tèmi fàbú ni kò lè ṣẹlẹ̀ ṣe understand gbogbo igi foríbalẹ̀ igi ìrókò àti igi ọ̀pọ̀tọ́